Ọmọ Yorùbá, a kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, according to the time tí mo bá bá yín. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa lẹ́ẹ̀kan sí. Ẹ wo ìròyìn ayọ̀ kan ni mo tún mú wá fún yín látọ̀dọ̀ bàbá wa, Professor Adébánjí Akíntóyè. Àrólé Oòduà bàbá. Èmi á máa sọ pé àrólé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Bàbá tó rìnrìn àjò tó lọ tó bọ̀ lórí ọ̀rọ̀ ran Yorùbá. Kí ni ìròyìn ayọ̀ ọ̀hún? Ẹ máa gbọ́ láìpẹ́ látẹnu oníkànlá àti gbọ́ pàún, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta. Bàbá yìí ti fìdí ọ̀rọ̀ lọ́lẹ̀, wọ́n ti fi múlẹ̀ dáadáa pé tó báyìí wọ́n sì ń kéde ìgbà àti àkókò tí òmìnira orílẹ̀-èdè Yorùbá ó dé pátápátá. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ láìpẹ́. Ẹ dákun ẹ bá mi farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Kí ni ìdí tí bàbá fi sọ̀rọ̀ yìí tí wọ́n sì ti sọ wípé pẹ̀lú ìdánilójú pé irọ́ o, ó tó gẹ́ alùbàtà ìdarin. Ni wọ́n wá sọ̀rọ̀ àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lọ́wọ́lọ́wọ́, pàápàá jùlọ àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wípé irú èèyàn wo gan-an lọmọ Adéyẹmọ jẹ́ gan pàá, àti irú ìgbésẹ̀ wo ló ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí àti rí inú àwọn èèyàn wa lọ́pọ̀lọpọ̀ ní sọ pé ó ti súyàn, a lè tẹ̀síwájú mọ́, níbo gan là ń lọ, níbo la fẹ́ dé, nígbà wo ni ó dé. Bàbá ní a má kánjú, bàbá ní a mú sùúrù, ẹ jẹ́ á farabalẹ̀ gbọ́ wọn dáadáa. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wọn, ẹ dákun ẹ máa bá mi share program yìí, ẹ bá mi like ẹ̀. Tó bá jẹ́ pé àkọ́kọ́ ní tẹ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ rí i pé ẹ bá wa subscribe sí channel yìí, kẹ́ ẹ wá tẹ notification button, kẹ́ ẹ tẹ̀ ẹ́, torí ìgbàkígbà tá a bá ti dé kẹ́ ẹ lè bá a mọ̀ pa á dé. Ẹ̀yin olólùfẹ́ wa, bàbá yìí sọ̀rọ̀ débi wípé má sọ pé o ti gbọ́ rí, o ti gbọ́ eléyìí rí. Eléyìí tuntun púpọ̀ yìnrìnyìnrìn ni, ó ti tún ọ̀ṣàrà ni. Farabalẹ̀ kó gbọ́ dáadáa kó o sì rí i pé ó kọjá bẹ́ẹ̀ ohun tí bàbá wa Professor Adébánjí Akíntóyè sọ, pé ìkéde ìdùnnú, ìkéde ayọ̀, ìkéde òmìnira, pé ìrètí ń bẹ o fún gìtá abẹ lórí. Ọ̀yá òun rèé, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe sí channel wa. Ọ̀yá bàbá, ẹ kú déédéé àsìkò yìí, ẹ gbóhùn òkè. Wọ́n dẹ̀ ti wá sọ wá dẹni tí àwọn èèyàn wá wá fọ́ sí títì báyìí tá ló ń ṣe bẹ́gà rẹpẹtẹ. Rárá a lè continue. No, we cannot continue. Tó bàbá lẹ́ni tó rò pé òun lè dọ́gbọ́n kan láti sọ fún láti make àwa Yorùbá kákọ̀ tí olúwa ń kúrò ní. Nǹkan tó bá gbà la máa fún. We are going to leave Nigeria and we are going to leave soon. Kálukú ń pa. Sunday Igboho is a special gift to the Yoruba people. Kò kàwé, kò ṣe kíní kan, gbogbo wọn yẹn ò mátà. Ó fẹ́ràn Yorùbá, kọjá ojú ẹ̀, kò sí ọ̀rọ̀ pé àṣẹ Yorùbá nation is ready to stand by it and fight it until we win. Bẹ́ẹ̀ni. Sunday sọ fún mi ìjọ́ kan pé bàbá mi ò. Ká ní mo mọ̀ pé nǹkan dáadáa bí ilé ẹ̀kọ́ Ọlọ́run máa pè mí sí nǹkan dáadáa ńlá yìí, bá má fẹ́ yàwó. Therefore tí mi ò bá fẹ́ yàwó kò ní sí nǹkan tó ń fà mí sẹ́yìn. Kò sí pé ọmọ kan wà níbí kan. Owó tọmọ owó tìyàwó. Ọmọ kan sick, ìyàwó nídìí kíní kan, ohun ìbá wà gédégbé, ohun ìbá lè já ìjà yìí without any encumbrance. Ọmọ tó ń sọ̀rọ̀ yẹn lẹ́nu. Lẹ́wà ló fi ilẹ̀. Mo ti jókòó sọ́dọ̀ Sunday rí nígbà kan try láti ṣe kinní kan. Àròwó díẹ̀ tó wà lọ́wọ́ mi mo ti mú sílẹ̀ kò tó. Sunday jókòó sórí sẹ́tí báyìí tì mí. Àgbà tí mo gbọ́ tí Sunday ń fóònù yẹn kan. Lágbájá ẹni tó ṣe lọ́ọ̀yà ẹ̀ ní Òṣogbo láyé àtijọ́. Ṣé ọmọlẹ́mi tó wà mí báyìí yẹn? Ǹjẹ́ o lè bá mi ṣètò kíákíá ká lè tètè ta nídìí owó yẹn?
torí ọ̀rọ̀ Yorùbá. Ọmọ tán wọlé Ìbàdàn tán gba ló ẹ̀jẹ̀ gbẹpẹtẹ nìyẹn tó yẹ kó máa ronú sí ló tún sọ pé ilé òun tóun tún ní ilé mìíràn èyí tó tún kùn ká ẹ tó tà á. òun tún fẹ́ tà á láti mówó ẹ̀ sílẹ̀ kábàá ṣe nǹkan tá a fẹ́ ṣe fún Yorùbá nation. Sunday yàtọ̀ o Sunday yàtọ̀ yes adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún wa ní ọmọ bí irú yẹn. Yeah, we are going to take our country. Ẹ̀yin tẹ́ ń kúrò wẹ̀rẹ̀ káàkiri bàbá ṣe kìnnì kan Sunday ṣe kò ṣe mọ́ irọ́ ni tẹ́ ẹ̀ bá gbúrò mi tẹ́ ẹ̀ gbúrò Sunday à ń ṣiṣẹ́ lọ́wọ́ ni. Ṣé gbọ́ o? Ó ṣeé ṣe kẹ́ má gbúrò mi ní ìgbà mìíràn fún bí ọ̀sẹ̀ kan oṣù méjì ọ̀sẹ̀ mẹ́ta ẹ má rò pé àwọn bàbá ti gbé wọ́n ti sún wọn wọ́n ti gbowó. wọ́n ti gbowó wọ́n ti gbowó kò sẹ́ ẹ jẹ́ kí n tún sọ mo sọ kínní kan ní program àwọn Yorùbá World Media mo ní ẹ gbọ́ o kò sẹ́ni tó lè insult mi kí inú bí mi kí n mo kúrò ní struggle. Allahu Akbar. Kò sẹ́ni tó lè frustrate mi kí n kúrò ní struggle. Kò sẹ́ni tó lè dẹ́rù bà mí kí n fi struggle sílẹ̀ kí n sá kúrò bẹ́ẹ̀. Kò sẹ́ni tó lè gbowó kankan wá gbogbo owó ayé ìwà bá mi pé kí n kúrò ní struggle mi ò ní gbà lọ́wọ́ wọn. I am an old man, I don't need money anymore. Ṣé kí n ṣáà jẹun kí n wọṣọ dáadáa kí dókítà wa bá wa tọ́jú mi kí n lè fún lówó ṣé ó tán ṣé ìyẹn ni màá ṣe wá lọ́ máa gbowó. Mo ti tọ́ gbogbo àwọn ọmọ mi they are doing well they don't need my money pé kí n lọ keep owó síbi kan. Àwọn gan ló ń tọ́jú mi báyìí. So I don't need anybody's money. And I find that Sunday is like me in that completely. Wọ́n wá gbówó ba lọ́gbà ẹ̀wọ̀n. Ó wà nínú ọgbà ẹ̀wọ̀n ní Benin Republic ní ìlú tá a wà ní Cotonou yìí tí mo ti máa lọ ń kiri almost every day. Wọ́n rán ambassador Nàìjíríà ń gbà yẹn Buratai kó wá lọ promise yẹn mú wèé tó bá sign bíi pé o ti give up Yorùbá nation o fẹ́ Yorùbá nation mọ́ federal government fún wa máa fún lówó náà ó pọ̀ rẹpẹtẹ pé kó wò ó wà ní general ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń sọ fún mi yìí kò yẹ kí ẹ̀dá ọmọ tí ọmọ tó obìnrin bí láyé kó lè sọ sẹ́ni kejì ẹ̀. ẹ̀yin sọ fún mi wípé kébì wá gba owó kí n gbé nation tẹ̀mí sílẹ̀ kí nation tẹ̀ bá lè wá máa rìn lórí wọn. kí n ta àwọn ọ̀ràn mi. kí n gbowó lọ́wọ́ ẹ kí n wá ju nation mi ṣubú lulẹ̀ káwọn nation tẹ̀ lè wá máa rìn lórí ẹ̀. Nǹkan tẹ́ ẹ sọ fún mi pé kí n ṣe nìyẹn ọwọ́ ọkùnrin yẹn gan ní ìwé tó gbé jáde ọwọ́ ẹ̀ gan ni lẹ́sẹ̀ ń gbọ̀n ló rọra fẹ̀yìnrìn jáde pé wèrè lọmọ ilé tó ń wá báyìí. Kì í ṣe ẹ̀gídẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀kan yẹn náà gbogbo yẹn wá rán Yorùbá máa kan wá náà kó wá promise yẹ. Tòun náà wá pé àbúrò mi ní kinní kan àti ẹ̀lẹ́ bára tán gan torí gbogbo Yorùbá ló bára wọn tán. Ìyá ẹlẹ́ bàbá ẹlẹ́ ìyá. Ṣé ẹ mọ̀ pé àwa Yorùbá ìyá ẹ lè jẹ́ Èkìtì kí bàbá ẹ jẹ́ Ìjẹ̀bú àbí ẹ̀gbọ́n bàbá ẹ àbí bàbá bàbá ẹ kó jẹ́ Ìkálẹ̀ báwa ṣe rí nìyẹn láṣà tiwa. So ó ní àkókò mọ̀ bóyá èmi àtiwọ́ tán because gbogbo àwa Yorùbá là ń bára wa tán. So òun fẹ́ advice ẹni àbúrò. Yorùbá lè ṣàyẹ̀. Wọ́n ní kí n lọ sọ fún ẹni
as your own brother I am your brother mo mọ̀ yẹn ni lọ́wọ́ pé ìjà tó ń jà gbẹjù sọnù nǹkan tó àwọn dẹ̀ fẹ́ tọ́jú ẹ̀ gan o Sunday ní fẹ́ tọ́jú mi Ọlọ́run ti tọ́jú mi mo jí láyé mo healthy ní ara mi o kò síbi tó ń dùn mí lára kankan mo dẹ̀ ṣiṣẹ́ mo make owó àwọn Buhari wọ́n kó close gbogbo account mi wọ́n dẹ̀ bà ilé mi jẹ́ àṣọ Ọlọ́run ṣiṣẹ́ fẹ́ nìyẹn èèyàn mi ò pé máa fa àwọn èèyàn mi sílẹ̀ pé so no bíyàn náà ṣe dìde tọ́ lọ nù bíyàn náà lè fẹ́ yẹn nìyẹn. so èmi ò lè gbọ́ ọ̀rọ̀ Yorùbá nation sílẹ̀ ẹ̀gbọ́n tó bá ti ẹ̀yin lọ jù mí lóòótọ́ ẹ̀gbọ́n ẹ má bà mí sọ mọ́. ẹ máa lọ. bàbá. ẹgbẹ́ ẹni bẹ́ẹ̀ lẹ̀ ẹ máa sọ pé tẹ́ ẹ bá gbúrò ẹ̀ tó bá bízì torí gbúrò ẹ̀ kó tó di pé ó yọjú ní London. bẹ́ẹ̀ni. Iṣẹ́ bá ṣe máa sọ̀rọ̀ London la jókòó là ń ṣe. Mọ́ni mìíràn tá a tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tó tún múra fún láti lọ. Ṣé o tẹ́ ẹ̀ bá gbúrò wa níjọ́ méjì mẹ́ta ẹ má máa sọ pé wọ́n ti gbé jù sọ́nù wọ́n ti gbé nǹkan kan jù sọ́nù èmi bàbá yín nobody nothing. Nothing can take this from me. Arúgbó máa ń dédé kú o arúgbó lè kú o yes mo gbà then I will know pé èmi kọ́ ni mo kúrò níbẹ̀. àsìkò ló tó. àsìkò mi ò dẹ̀ tí ì tó. pé tó bàbá ẹ̀ tí ì lọ lẹ́sẹ̀ yìí ẹ̀dẹ̀ tó ti fà á láwọn ọmọ lọ́wọ́ pé tó. bẹ́ẹ̀ kékeré sáńdẹ̀ rẹ́dì láti ja ìjà náà wọ́n túbọ̀ ń pọ̀ sí ni. irú Sunday ò ní yé mọ́ láàrin wa. kábíyèsí. irú Sunday ò ní yé mọ́ láàrin wa o. So we are ready. We are on our way out of Nigeria and on our way to national greatness in the world. Amen. Bó ṣe jẹ́ nìyẹn. Amen. So.